Jẹ́ kí n tó kọrin. Kọrin jọ. Ìfẹ́ bí èjì òwúrọ̀ o láti àgbàlá Elédùmarè ló ti jẹ wá. Wọ́n ní kò máa gbọ́dọ̀ náà bí máa kó pẹ̀lú àwọn sexy sound yẹn. Díhùn. Ìfẹ́ ló tòrò mínímíní tábàyà ẹ̀gùn lè bàjẹ́ o làbí olólùfẹ́ fẹ́ràn mi lóye ṣe náà. Fẹ́mi bí èyí ní fẹ́nu fẹ́mi bí èyí ní fẹ́nu. Sọ pé òórí ìwò orin kan ṣùgbọ́n pé máa ń kọ́ tó máa ń ṣe ojú tó máa ń ṣe wá pa mí lẹ́rìn. Wọ́n gbé mi àti Pasuma pàdé ní wàgbà tí wọ́n kọ́ wálé ayé. Ní aláàjì. Pasuma. Sọ pé mo sọ fẹ́ kí mo ti sọ̀rẹ́ fún wọn rí. Wọ́n sọ bẹ́ẹ̀ ni, sọ bẹ́ẹ̀. Pàdé lèmi àti wọn. Tó ní 1977 èmi àti wọn lákọ́jọ́jọ́ kọrin kó tó di pé àjẹjẹ wà kọrin ní stage. 1977. Náà bó ṣe máa rí nìyẹn kò lè yẹ mo wá láyé síwájú ẹ̀ náà kò ní túmọ̀. Torí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ orin èmi ni mo fún ilé Pasuma lọ́wọ́ pé ẹgbà. Èmi ni mo fi ṣọ́rin lé wọn lọ́wọ́ pé ẹgbà ẹ̀ máa kọrin. Èmi lè sọ fún wọn face to face kò sí wàhálà mẹ́ẹ̀. Ìyẹn kọ́kọ́ kọrin eléyìí tí mo tẹ̀ ti ń kọ́ ẹ náà. Ẹ máa sọ màá sọ kó sọ àlà àwọn náà mọ wọn lọ kó wọn mọ mi. Next exam mo ti kọrin bọ èmi ni mo kọ́ dá fújì sílẹ̀ ní 1988 kó tó di pé àwọn kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kọrin jọ ojú ẹ̀ ti pọ̀. Ẹ̀yin làwọn yá àná bí mi kúnlé. Wàá ṣe ẹlẹ́kan Paso. Mo bọ̀ fún mi ríǹgì o. Mo bọ̀. Mo mọ̀ pé tí mo ti ṣe ìrìn àwọn èèyàn máa ń pè mí gan-an wọ́n máa fẹ́ bá mi sọ̀rọ̀. Hello. Hello. Ẹ́. Mo ní kí n sọ fún ẹ pé oyún ọjọ́ sí mo ti lọ bèrè tó fẹ́ ṣe wọ́n ní 500,000 làwọn bá mi ṣe oyún yẹn. 500,000. Bẹ́ẹ̀ ni. 500,000. Àkílẹ̀ tó wà ń tẹnu 500,000 ṣé ó pọ̀ jù ni. Mo ti gbọ́. Màá sẹ́ǹdì ẹ̀. Àdà kò sẹ́ǹdì ẹ̀. Màá sẹ́ǹdì ẹ̀ mo ti gbọ́ màá sẹ́ǹdì ẹ̀. Torí àwọn káwọ kàwá tájọ ń ṣiṣẹ́. Ok. Ṣé mọ̀ owó tó fún mi ní last 2 weeks mi ti ná tán 3 million ló fún mi ṣé o rántí? Gbogbo owó tó fún mi oore ni mo fi ń ṣe fún gbogbo àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀-èdè alààyè. Wà tó fún mi sí. Màá lọ gbé wọn ẹ sáré sẹ́ǹdì owó yìí sí wọn ná. Mo ń ṣòro gan o. Wọn ò gbèdá wọn máa sẹ́ǹdì abúlórí burúkú ni kò ní sẹ́ǹdì kíni. Ó ti wọlé lórí ibú wèrè padà sẹ́ǹdì ẹ̀. Hello. Hello Kasala. Mo ti sẹ́ǹdì ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn o. Mo ti rí. Tí ó bá ṣe pé wọ́jọ́ lórí ibú èèyàn àti àtẹ̀mí àti ẹ̀ta síjọ́ ń jáde tó ti ń kiri bòbò tó ń kiri bòbò ṣé o fún mi 50,000 rí? Ó dọ̀rọ̀ oyún so sáyẹ́sẹ̀ 500,000. Kí ló ṣẹlẹ̀? Ṣé orí oyún eléyìí mi ò lè ṣe o. O lè ṣe kankan. O lè ṣe kankan. Mo ò lè ṣe mo máa fi rẹ́rù ọmọ ni kó máa múra sílẹ̀ bàbá ọmọ. Kò sọ alámọ̀ bọ́ máa pẹ́ padà. Ọba tẹ̀ máa pẹ́ padà kí ló kọ́ mi? Mímídé mo lè ṣe. Jọ̀jẹ́ sáré lọ mú nǹkan nínú ilé mo fẹ́ fi fóònù bí mo ṣe bó ṣe sọ̀rọ̀ mi ò gbọ́ jẹ́ sáré lọ nínú ilé mo mọ̀nà. Wo jẹ́ ti ọkọ̀ ọ̀dà bó ń ṣe igi tó rẹ́rù ọmọ. Tí máa ti mú ẹ́pìsì yẹn sí máa lè gbọ̀ngàn tó fẹ́ bá mi sọ ṣó ti gbọ́ jẹ́ sáré lọ dé. Jẹ́ sáré lọ. You know I love you. Jẹ́ sáré lọ dé. Ayédèyàn máa ṣe kíyàn tó ṣe kí ló dé tó tún pè padà kí ni wèrè yìí. Hello. Ṣó lórí burúkú ni ẹ ni tó fẹ́ bá yé mi jẹ́ ni. Ta ló fẹ́ bá yé ẹ jẹ́. Ṣé mi sọ fún ẹ pé mi ò fẹ́ oyún nínú ọ̀rọ̀ wa ni. Ṣé mi ò sọ fún ẹ tó ni pé mi ò fẹ́ kẹ́ni tó bá ti jọmọ́ oyún kó ṣẹlẹ̀. Mi ò láìkẹ́ o ìyàwó mi ló fún mi lówó tí mò ń kó fún ẹ o. Ní kí ni. Mo fẹ́ kó bá mo fẹ́ sọ mí láláì nílé ni. Mo fẹ́ sọ mí dẹrú ayé ni. Mo ṣẹ̀lẹ̀ dàgbà tẹ́lẹ̀ bá kí n ṣẹ̀ máa tọ́jú ọmọ tuntun. Wọ́n lè tọ́jú ọmọ ó lè kiri bòbò. Èmi ò lè wá kú o wọn kì í ṣẹ́yún lé wa tẹ́lẹ̀ bá ṣe lè wọ́n máa páyín ní mi dẹ̀rẹ́dì àti páyín. Orí ẹnìkan ní kankan ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ o kó break record yẹn ìfàtí yẹn máa fáwọn yòókù gan láṣọ láti gbé táwọn náà bá ṣẹ́yún kankan ò ní ṣe wọ́n break record kó iṣẹ́ ilé break record báyìí kó iṣẹ́ ilé kò sí nǹkan tó máa ṣe é kó iṣẹ́ ojú ilé.
máa pè padà máa pè padà. Wà á tún pè padà. Kò sí wàhálà èmi ṣàwọn ń bí ìyá àbèjì incoming. Lórí à lórí máa rí nìyẹn járe lórí máa rí nìyẹn. ṣé o rí. Why the cut come at the time? Èmi VIPC yẹn mi ò padà rí. Láìmí kí ní mákrófóònù tí mo fẹ́ fi pè ní olùpadà wá lọ wọ́n àpínkù kú jòkó pé màlè orin tí mo fẹ́ kọ́ fẹ́ mú fọ́pọ́ lọ dé. O lè pè padà tẹ wọlé wá tẹ wá ń gbé sí pé. Mi ò. Ẹ̀yin náà dẹ̀ bòbí ní gbọ́ tẹ̀sán ni mò ń gbọ́. Ẹ̀yin náà ṣe máa fọmọ ní 500,000 naira lọ fi ṣẹ́ oyún. Ó ṣe máa ṣẹ́ oyún. Ó gbọ́ useless pé nǹkan orí ẹ̀ ò pé local place mo ti mú ẹ wá yẹn ó sì wà lára ẹ̀ orí ẹ̀ ò pé. Ó ṣe máa tó ẹ́ pè mí náà ná fún 500 ọbẹ̀ máa ṣẹ. Ó tó ẹ̀kọ́ fọmọ yẹn ní bí 1 million àbí 1.5 million naira kó fi ṣẹ́ oyún. Ok pé gbogbo nǹkan tí mò ń sọ lòun gbọ́. Gbogbo ẹni mo gbọ́. Ó kàn ń wẹ̀ ni pé wàá tó ń daṣọ ibi amúráyè títí ẹni. Wọ́n wá sí ilé wa ṣe kọ́tẹ́kọ́kọ́ sọ fún yín pé báwo ló ṣe ń lọ kí ló tẹ̀ àwọn owó yìí máa lọ ra máa set ẹ̀rọ ìgbà máa bẹ sẹ́ni 1.5 máa bẹ sẹ́ni díẹ̀. Òkè kan tó wá sọ báyìí bí kí n fún ní 500,000. Wọ́n sọ pé fún 1 million ni kò fún. Ó ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o. O ti fún 500 tẹ̀rẹ̀ 500 lókù tó máa sẹ́ndì fún bẹ́ẹ̀ yẹn. Àwọn yìí máa fún ẹ. Kasala o Kasala wàhálà Kasala. Sẹ́ndì ẹ̀. O ti tẹ sẹ́ndì á. Ní kí n sẹ́ndì ẹ̀ gangan. Tẹ sẹ́ndì jọ kó tẹ pínlẹ̀ sí. 1 million láti fi ṣe oyún ọmọ ẹyọ kan ṣoṣo. Ìgbà tó ń ṣe ọmọ rẹ̀. Ó ti lọ ìṣà sẹ́ndì. Kí tún délé ṣé kò yẹ kí bàbá yìí ti mú gbó torí ẹlẹ́ẹ̀kejì tó máa sẹ́lẹ̀ fún ẹ̀ta ọ̀hún sí nílé kò yé mi mọ́. Wọ́n sẹ́ndì sí àbí kò pé sọ pé ẹ kò sọ pé ti sẹ́ndì. Màá wá bínú màá lé júbọ̀ sọ̀rọ̀ kí mo ti sẹ́ndì owó tó pọ̀. Ó ní láti lọ́jọ́ pé sọ fún kò ti sẹ́ndì. Ọ̀rọ̀ ara wọn yé ra wọn o Kasala. Hello èwo ló tún sẹ́ndì ṣé kò yẹ kó ti mú gbó àbí kankan ẹ̀ẹ̀mejì ló ti sẹ́ndì fún ẹ̀ta ọ̀hún sí mi báyìí o. Hello mi ò ṣe mistake mi ò dẹ̀ mú gbó mo ti sẹ́ndì ànẹ́dá 500,000 sí ẹ. Pé kí n gbéra máa sọ pé kó o lọ fi iṣẹ́ oyún yẹn ó jẹ́ 1 million. O ṣe ọkọ mi o ti sẹ́ndì owó Atlanta. O mọ̀ pé kéré oṣù tó ń lẹ́kọ̀ọ́. Mo dẹ̀ mọ̀ pé owó yẹn kéré bọ̀ máa ní ìjẹ̀kú fi iṣẹ́ oyún. Má wọrí màá bẹ́ẹ̀ tọ́jú ọmọ yẹn dáadáa torí bẹ́ẹ̀ mi ṣe wà mi ò lè ṣẹ́ oyún kankan ó bá ṣẹlẹ̀ fún ẹ̀ta lẹ́ẹ̀mẹwàá mi ò lè ṣẹ́ oyún kó tí máa sọ fún ẹ nìyẹn. O ò lè ṣe fẹ́ lọ fi ṣe antinata o fẹ́ lọ fi ṣe antinata. Ló wọn lè ṣe Hello yọkọ mi. Ìyáálé mi. Fine girl. ẹ rọra mà o orí ìkún náà mo wà o yes máa dẹ̀ kú oríire náà. Gbogbo tó sọ ni mo gbọ́ oyè mi ṣe ọmọ náà lè wá àbí. Má bọ̀. Kí n wálé ṣé kò ṣe pé ẹ̀ ń dẹ mí mà. lọ́wọ́ torí mo wò pé nǹkan wa ò lè di méjì kí inú máa bíyàn ẹ̀yin kẹ̀rílẹ̀ ìbọ́kùnrin rí. Àbí. Ìsìkáàní kẹsàn pé ọkùnrin làǹtí méjì á kú oríire ní advance mà. Ọlọ́run kú bá wa wò á kúkú dàgbà á dàgbà ojú wa náà ló máa ṣe kò ní ṣe ẹ̀yẹ yìí náà. Àmì èmi mo ní kó fẹ́ 500,000. Ẹ̀yin ló ní kó fún mi 500,000. Ó wá ní kí n ṣe nígbà tí mo ní ìyáálé eré ṣé ń gbọ́ ọkọ wa yìí wọ́n ṣèyàn gidi. Máa bọ̀ nílé. Kí máa bọ̀. Wọ́n retí ẹ̀ pápẹ́. Ẹ wò mọ́mì mo ti kàn yín lára tán mo ti ń bọ̀ báyìí máa gbàlejò. Ṣé kí n kú máa kẹ́rù mi bọ̀ mo yín bọ̀ ẹ́. No kò tí ẹ̀ sì kọ́kọ́ wá fún proper introduction. Ṣì wá ná mọ́mì ẹ̀wẹ̀ bá mi wá yan o torí àwọn ọmọ yẹn máa ń dà mí láàmú gan iyán tó bá fẹ́lẹ́. Ẹ bá fẹ́ ẹ̀gúsí sí. Mi rí ọbẹ̀ ẹ̀gúsí sí bẹ́ẹ̀ ni màá ẹ ṣe gan ẹ ṣe mo dúkà. Ìyáálé mi ti ya gbà nìyẹn. Ó dẹ̀ ní pé kémi wá lọ ṣẹ́yún tó yẹ kí mo ti ṣẹ́yún sí mo ní mìtì ìyáálé mi díẹ̀ tètè lọ ṣe nǹkan tí fẹ́ ṣe. Kí ló fẹ́ wá ṣe? Ó fẹ́ wá tẹ̀pà ni. Ó kì í máa bá a tẹ̀pà mí. Nìkan bí ẹ̀pà o. Tí kò dé àwa tẹ̀. Ó kì í máa wá tẹ́yìn. Bálabàlà ló ń ṣe Kasala
wọ́n jọlẹ̀ pọ̀ bí búrẹ́dì àtẹwà. Kasala ọ̀rọ̀ ara wọn yé ra wọn o. Kasala tó bá ti ríra wọn. ṣé ìwọ ni máa kọ́ fún ẹ̀ lóyún àbí ó wá fẹ́ sọ títí ẹ fẹ́ sọ ní bàbàrà á débi wá bá mi àìlẹ́kọ̀ọ́ ọpọlọ ẹ̀ tí ó pé yẹn ọ̀rọ̀ ọpọlọ ẹ̀ rí tó tutù ó fẹ́ bá síbẹ̀ ṣé o sọ fún pé mi ò ń bu ẹ̀rín. mi kò mọ̀ ní ṣùgbọ́n kí mo sọ pé mo kàn fowó tó fi mo fi ń ṣètọrẹ àánú fún àwọn èèyàn níta. ìtọrẹ àánú tó wá fọkọ ẹ̀ náà ṣètọrẹ àánú fún iye tí ẹ burú o iye ò burú torí bó ṣe ń kàn ló ti pọ̀ ju gómìnà kan náà lè dájẹ́ tán. lè dájẹ́ tán so a ní ìkàṣẹ àwọn ṣẹ́fù dìbò fáwọn girls kọ̀ọ̀kan nígboro ṣàkàdé káwọn ọmọ tí ó lẹ́kọ̀ọ́ lọ́gbọ́n èyí tó bá fẹ́ lẹ́kọ̀ọ́ bí títí ẹ̀ a máa kọ́ lọ́gbọ́n orí ẹ̀ tó fẹ́ pé ábà mi ń pálọ̀ ó dáadáa bọ́ sílẹ̀ fún àbí. ìwé kókó tún dé jẹun. kó jẹun. Oka Kasala. Come here. Ẹ̀rọ ma ó tí dáadáa lẹ wá. Ọkọ wa ẹ̀rọ ma. Báwo ni? Ṣé kò sí wa? Ẹ̀rọ ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Yẹ́sì ma. Ó ní pé ọkọ ìyàwó wa ìyá oyún pẹ̀lẹ́. Báwo ni? Bóyá kẹ fún mi lómi tútù. Omi tútù mi ló máa pa ẹ́. Tó bá lè ti dàjọ́ lórí burúkú ara ẹ̀. Wọ́n tó bá lè bàjẹ́ ni wo mi máa wò mí dáadáa. Ẹ̀kú lórí burúkú ni yé. Ó sọ pé mọ̀ mí àbí? Ó mọ̀ mí. Mo mọ̀ yín náà ìbéèrè lẹ́ńtà provisions. Ok. Kí ló tẹ wá? Ó mọ̀ mí. Wọ́n ní òdòdó ó sọ pé ọmọ ọkọ ni. Ó tún wá lóyún fún. Owó ètò ìwọ́n sọ pé yẹn. Ó tún wá fún ẹ lówó. Mo tún lọ pé mo tún lọ́kọ̀ mọ̀ pé mo tún sẹ́yìn 500,000 naira fún ẹ. O ní pé o mọ̀ o tún dúpẹ́. O fẹ́ pẹ́ wà kó fẹ́ gbà. Ayé ìjọba àpò. Ọpẹ́ tí gbà mí ẹni kí n máa bọ̀. Ókè ọ̀pọ̀ náà rí ìtọ́jú tó fẹ́ bá sílẹ̀. Gbẹ́kẹ́ tí wọ́n ní kí wọ́n tún wá fún ẹ. Ó fẹ́ sọ ní burúkú ni. Wá ìwọ ní fúnbẹ́ ṣòwò ó fẹ́ máa fọkàn mi sílẹ̀ tó ti tẹ. Ọ̀gá mọ́sọ̀ tọ̀sọ̀ ó já wèrè ni. Ẹ má bínú mà. Orí méjì ọ̀pẹ̀ ni wọ́n bọ̀ bá gbọ́dẹ̀ sọ̀rọ̀. Wọ́n ìwọ ní fúnbẹ́ ṣòwò ó fún ẹ jóná. A fún ẹ lọ́wọ́ ó sọ pé ẹ̀rọ fẹ́ bímọ. Ó fẹ́ bímọ síbo. Eríkú yín ò tí ì yọ dáadáa. Ìwọ tó yẹ jọ máa ṣọ́kù ni. Àwọn èèyàn ní délé ayé. Fẹ́jà fún ẹni. Olórí burúkú ni ó kéré. Ṣé jẹ́ káyọ̀ láti fọkànbalẹ̀ bá sọ fún bó ṣe rí. Bó ṣe rí wo olórí burúkú ó fẹ́ dá fún ẹni. Mo ń bú ẹ mo ń bú ẹ láti ìlú Ọ̀tàkùrẹ́ ẹ̀rọ oúnjẹ jẹ mo mọ bó ṣe rí pẹ̀lú ẹni ọgbọ́n ọ̀sẹ̀ lọ́nà ó tí ì jẹ aṣọ. Pẹ̀lú owó tí mo kọ́ fún ẹ olórí burúkú ọ̀rọ̀ obìnrin ló kọ́ fún wèrè ní ẹni orí mi máa fi ẹ́ sílẹ̀ pé gbọdọ̀ fọlọ́kọ lóyún. Wọ́n ò lè rí nǹkan kan tó kò sí lójú kò sí ni. Bẹ́ẹ̀ ni tó máa ń bí ọ. Ó ń kó mi jẹ kò lè fi mí rẹ̀. Èmi wá kọ́ ẹ̀yin ò kó mi jẹ. Èmi kan láì lè mú ẹ̀kọ́ ẹ̀jẹ̀. Ẹ jẹ́ kí n bí. Mo láìkọ̀ ọkọ yẹn àwọn náà dẹ̀ láìkì mi. Pẹ̀lú pé àka ní ọ káyà kàkà nìkan òun fún yín tírẹ́tì ní wa rà. Mo tírẹ́tì yín. Ní kò dákẹ́ o tí yóò tó bímọ rí àbọ̀sọ pé àbímọ ń lé wa. Ojú wọn pé mo bímọ náà. Wọ́n dákẹ́ ìtọ́ka ló bẹ̀ sọ̀rọ̀ wọ́n là bímọ ń lé wa ní àbọ̀sọ pé ìyá ọmọ ń jẹ wa. Wọ́n ó wù ẹ́ lè fòbó ẹjọ́ náà n ò lè fi ọkọ mi sílẹ̀ torí olórí burúkú kankan. Yes, look into my eyes. I no fit leave my husband. Èmi ni mò ń bọ̀ mi ni ìyá mi ifá mi lọ́kọ́. Ọba òwò kò tí wàá lóyún kọ́kọ́ fi president àti kékeré kan sílẹ̀ kó tẹ̀ wá bí Naira Marley àti Sam Larry sí nǹkan tó kàn mí. Nǹkan tó bá wù ẹ́ ló wù ẹ́ kó bí. Ó ti gbọ́ mo lo wa rẹ̀ láti waste. Ṣé wọ́n yẹ kí wọ́n ti gbọ́ fẹ́ foyún sílẹ̀ pé o ò lè yọ lẹ́yìn ìgbà tí mo ti fún ọ ní 1 million naira. O sọ pé o lè yọ ebi àpá ẹ̀. Ìyá tó yẹ oṣù mo jẹ́rìí ẹ̀ dáadáa mo mọ̀ ọ́. Pọ̀ bí pọ̀lọpọ̀ bàbá lọ àbá ìdàgbàsókè pọ̀ àbá ẹ̀mọ́ lẹ́yìn omi ìjẹ̀jọ́ ìrà yín. Ẹlòmíì ni máa wá lọ. Jẹ́ ká lẹ́yìn lọ́wọ́ lọ ká tó àfàbùfàdì yẹn. Lójú mi dáadáa mo bẹ̀rẹ̀ sọ ní tútù báyìí kò sọ pé ó fẹ́ gbọ́. Bá mo fún ẹ ní líle. Mi ò sọ pé mi ò gbọ́ mo ní bẹ́ẹ̀ kí n ṣe ìyá ọmọ mi. Ṣé lórí tó wà ń kú mi ó lè jó òun lògo ìdílé yín o. Ó lè jẹ́ president lọ́la o ẹ jẹ́ kí n bì í. Kó dẹ̀ mọ́ sọ pé mọ̀ mí àbí. Mo mọ̀ yín àmọ́ àràn kan ṣọ́ọ̀bù yín. Ó máa ràn kó dẹ̀ mọ̀ mí. Bẹ́ẹ̀ ni mo mọ̀ yín dáadáa. Ó yẹ kẹ́rì lẹ̀ fọkàn mi náà. Kárílé ṣinṣin ni wọ́n kun lọ́dọ̀ mi. Èrè máa fọkàn mi sílẹ̀ fún ẹ. Èmi ní kẹ́ fọkọ yín sílẹ̀ mo fẹ́ ṣe ìyá ọmọ mi. Ó ní kó má ṣe ya ọmọ ẹ̀ òun lọ ṣe ń lo ilé yìí
torí mo fún ẹ lówó mo fún ẹ ní 1 million 1 million yẹn ó tẹ́lẹ̀ mi fi bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ mo tún sọ fún ẹ lórí fóònù pé mo ní kó bẹ́ẹ̀ fún 500,000 sí i ó ní ẹ̀rọ mọ̀ ìyálé nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó ti tó fẹ́ bá sí àbí ká fún ló sí i. ok pé ṣé bóyá 1 million yẹn lè máa tó. bóyá kò tó. ẹgbẹ́ ìlọ́wọ́ ìbòyá bóyá ká fún ní bóyá bíi 3 million. ok kò tí ẹ ní price ẹni àmọ̀ tó bá fẹ́ kí n fún ẹ kó lọ yọ ọrùn yẹn. èmi ò fẹ́ wọ̀ ọ́ délé ọkọ mi bí ni máa wà. ó fẹ́ sọ fún ọkọ yẹn ó ní nǹkan tí mo jẹ gbọ́dọ̀ àwọn bàbá mi ṣé tó bá kọ obìnrin lára ó máa ń gbẹ̀rù. ṣé lóògùn mi yẹn ni. àwa lóògùn wọ́n lákèjì ká ló ń bẹ sọ̀rọ̀ ń bìbà yìí wọ́n ò fẹ́ gbọ́ ní tútù ẹ̀lẹ́kùn ìjọkọ̀ fẹ́ bá mú mi wá. oògùn alẹ́ yẹn kò lè fún òun mọ́ mi. òun ni mo fẹ́ bá mú ọtún máa mú. sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣe orí burúkú sórí wọ́n ní àwọn gbé ọ̀pọ̀ bá mi fún mi bíbá wọ́n kọ́ àwọn ẹ̀nà wọ́n máa gbé ẹ̀ lónìí ẹ̀rọ máa pọ̀ láti ẹnu sórí mi ò fẹ́ mú lọ kékeré kí ṣe àánú rẹ̀ sórí tó bá fi lè wọ́n nọ́mbà ìgbà dáadáa nọ́mbà 16 tí wọ́n ní iye tí wọ́n ní pẹ́kẹ́ ẹ̀ṣẹ́ ìwà máa pín ẹsẹ̀ méjì wọ́n máa bọ̀tà kúlẹ̀ tí wọ́n fi lè tó bá yọkọ̀ mi sọ́yí tó bá gbẹ̀rí nọ́mbà ilé mi tó bá gbẹ̀ kọjá ìgbà tó bá gbẹ̀rí 16 ní anywhere wọ́n máa bẹ̀rù ẹ̀ ní sọ́yí tó bá tètè lọ́jọ́ orí burúkú wà nínú ẹ̀ǹdẹ̀ tó bá tètè lọ́jọ́ ọlọ́run bí àti ọlọ́sì pèrè sórí ìwọ kò sí owó fún ẹ fún oṣù mẹ́fà ó tí ìrìn àjẹ̀rẹ̀ bẹ́ẹ̀ máa fi ẹ sílẹ̀ ẹlẹ́rìí bẹ́ẹ̀ máa fọkàn mi sílẹ̀ mi ò lè fi ọkọ mi sílẹ̀ torí obìnrin kankan ọba ọgbọ́n mi 16 lóyún ìkọ̀kọ̀ ọkọ̀ mi wọn ló pẹ́ tó ń ṣí ẹ̀ kiri adé máa kú adé máa darúgbó ni. èmi náà ti rẹ́dì. sórí kó lórí burúkú ọmọ ni ọ́.